mi pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ ọba Ghandi kó lè mọ̀ wípé àwọn pípù yìí ló ń jẹ́ kétí wọ́n máa gbọ́ nǹkan tí ò yẹ kó gbọ́. ẹ̀yin tẹ́ fẹ́ múnú omi tí ìmáàmù Tọ́líà tó gbédè yìí tẹ́ ẹ jẹ́ ọ̀tá ẹ̀ tẹ́ ẹ bá wá múnú omi yẹn tẹ́ ẹ bá wá lọ túbá omi tẹ́ ẹ mú yẹn á bì yín. lọ́ba níka òun dalẹ̀ ayé lára rú ọlọ́run á dalẹ̀ àtọ̀nà ẹrú parakọ̀ yìí òun da ilé ayé lára rú ọlọ́run á dalẹ̀ àtọ̀nà ẹrú Jímọ̀ Kọ́lá òun dalẹ̀ ayé lára rú ọlọ́run á dalẹ̀ àtọ̀nà yín rú àtàwọn tó kù láàfin tí wọ́n ń dalẹ̀ ayé lára rú. láti gbà tẹ́tí wá jẹ́ máa mú àfin yìí o àṣemẹ́ǹtì wo lẹ wá rí. gọ̀ǹgọ̀ṣù èdìgà rẹ bẹ́ẹ̀ ti gbọ́ tó náà lẹ́gọ̀ tó àwọn ọba àwọn òjòyè láàfin wọ́n wá wà lẹ́yìn ọ̀wọ́n ọ̀bàyéjẹ́ yìí sẹ́ni ire. àgùntàn tó bá pèèyàn làgùntàn ó yẹ kẹ́ni yẹn lọ bínú sùn kó sọ pé òun ò ní jí mọ́ ni. àwọn ọlọ́jẹ́ kẹ́ ẹ máa gbọ́rọ̀ tí ó yẹ kẹ́ ẹ gbọ́ ẹbí wọn léèrè wípé nínú ilé ayé lára yìí o nínú ilé ẹnu nísà yìí o ẹni ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ inú ilé yín kí ló dé tó wá gbà yìí omi tó gbà láti federal government wà tó wá gbé síwájú tayín tẹ̀sán pé má gbé síbẹ̀ o ò ṣe ọmọléwà ọmọ àlè ló jẹ́ o. nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tí gíga yóò bá gbọ́ ṣé kò yẹ kí kúkúrú yìí kó gbọ́ ká ẹ lè mọ̀ wípé àwọn ará bíbá yìí ọkọ̀ ń kó yín sí yọ̀yọ̀ ni. wọ́n á ní wọn ò lè bímọ ní agbo ẹran kó má ṣe ṣe màálù. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn wípé kí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ìkànnì ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ máa bá wa subscribe kẹ́sì máa tán notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ sì máa bá wa like ẹ máa bá wa comment ẹ máa bá wa share ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fún gbọ́ wa kò ní di ẹ̀yẹ rẹ wá títí dé ẹ mọ̀ wá lánàá kó tó dé ní pé nǹkan tí a bá rí tá bá wa sọ Òkodoro ni gẹ́gẹ́ bí orúkọ wa ẹ̀yin àgbàlagbà lẹ ní orúkọ ọmọ ní ìjánu ọmọ Òkodoro Yorùbá tẹlifíṣàn a nílò láti sọ òtítọ́ ọ̀rọ̀ fọ́nrán tí mo rí ó múnú mi dùn ó má yọ̀ mí kún ṣé ẹ rí àwọn nǹkan kan wà tèmi máa ń sọ fọ́wọ́n èèyàn tó bá sọ pé ẹni yìí ó ọ̀dọ̀ kọ́ ni ó kíní kan tó wà tí ìdọ̀kọ́ dọ́dọ̀ mi kò tí ì ṣe ọ̀dọ̀ kọ́ tó bá ní ẹni yìí ó lé ní ó tó bá ti jalè dọ́dọ̀ mi kò tí ì jalè ó ń pe orúkọ kan mọ́ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí àwọn àgbàlagbà tó dá ń bẹ̀ tí wọ́n máa ń pè wọ́n mọ́ wọ́n máa ní ọmọ ọkọ ilé Ayílára òun ni Shehu Dr. Toliat Yunusa Ayílára II ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ń pè wọ́n ní ọmọ ọkọ pé wọn kì í ṣe ọmọ àlè l'Ógbómọ̀ṣọ́ o ìjà ló dé tó orin dòwe tí àwọn ọmọ ilé wọn tẹ̀ ti lọ jẹ́wọ́ tó ti jábọ́ sí àwọn kan lọ́wọ́ tó sọ lórí ẹ̀rọ ayélujára yìí pé ọmọ ọkọ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ á jẹ́wọ́ pé ọ̀ríjínà ọmọ ọkọ ni wọ́n inú mi dùn gan-an torí pé tó bá ń pèèyàn ní pé ọmọ ọkọ tẹ́niyẹn bá proof ẹ̀ pé olórí ọmọ ọkọ lòun á máa múnú wà dùn ìmáàmù wa ayé yín ò ní bàjẹ́ ojú ò ní fìgbà kan tì í láéláé ìmáàmù wa wọ́n lọ gba nǹkan kan wá láti federal government láti Àbújá wọ́n wá wọ́n wò oṣù wọn níbo lòun fẹ́ gbé àwọn ò ní gbé sílé àwọn gangan
àwọn agbésílẹ̀ àwọn bàbá wọn. omi bọ́ọ̀ tí wọ́n lọ gbà wá láti Àbújá federal government omi gbàgbàrà báyìí ni tó máa ṣàǹfààní fún gbogbo ará ìlú àtàwọn tó fẹ́ tí ìmáàmù o àtàwọn tí wọ́n fẹ́ tí ìmáàmù o tó máa ṣàǹfààní fún wọn. kí ló jẹ́ kí inú mi dùn ní pé ìmáàmù tẹni l'Ógbómọ̀ṣọ́ yìí kì í ṣe ẹni tó mọ̀ tara ẹ̀ nìkan. agbára wà, ipò wà, àṣẹ wà láti lè gbé kíní yẹn lọ sílé ara wọn o ṣùgbọ́n wọn ò gbé lọ. wọ́n jẹ́wọ́ wípé ọmọ ọkọ ilé Ayélára lọ́wọ́n ilé àwọn bàbá wọn náà máa gbé kíní yẹn dúró sí. wọ́n gbé omi yẹn síbẹ̀ wọ́n ṣe parí pátá láì sọ fẹ́dẹ̀ lóhun kọ̀ọ̀kan pé mo gba nǹkan báyìí wá láti federal government. àwọn tí Ọlọ́run ṣoore fún tó ṣe fún ará ìlú tó ṣe fọmọ bàbá ẹ̀ tó ṣe fọmọ ìyá ẹ̀ tó ṣe fọ́tọ̀kùlùlù òun ni ìmáàmù tọ́lé àyè. ẹni tí ò mọ tara ẹnìkan kí ni mo ti ẹ̀ sọ tó bá jẹ́ pé bá mọ tara ẹnìkan ṣé kò ní gbọ́ àwọn àmọ̀ràn táwọn ọ̀bàyéjẹ́ yìí tí wọ́n gbé wá fún wọn tó fi di wàhálà àti ìdààmú nísìnyí. jẹ́ ká máa pawó ká máa pín tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni mi ò ṣe òun ló mọ́ wọn lára láti sọ pé omi tí mò ń gbàwẹ̀ láti Àbújá yìí jẹ́ kí n gbé sílé bàbá mi. tí Ọlọ́run fi ṣe ọ̀gọ́gọ́ wa ní òkè àgbẹ̀dẹ. mo fẹ́ jẹ́ kó mọ̀ pé olórí ọmọ ọkọ ni mi kì í ṣọ́mú àlè. ṣé ẹ ti rí iṣẹ́ báyìí onítọ̀hún ìmáàmù ààfin láti ìgbà tó ti dórí ipò ìmáàmù ààfin tó ti dé yẹ kí lẹ lè tọ́ka sí gọ̀ǹgọ̀ṣú èdìgà rẹ bẹ́ẹ̀ ti gbọ́ tó náà lẹ́gọ̀ tó wọ́n kàn dáhùn káàkiri ni gbọ́n kan tí òwe tọ́wọ́n àgbàlagbà máa ń pa ni wọ́n á ní wọn lè bímọ ní agbo ẹran kó má ṣe ṣe màálù. àgùntàn tó bá pèèyàn lágùntàn ó yẹ kẹ́ni yẹn lọ bínú sùn kó sọ pé òun ò ní jímọ̀ ni tó bá kọ̀ rí yẹn kọ́ bá ní pé ìwà àgùntàn yìí àgùntàn mọ̀ wà àgùntàn ni tágùntàn bá já náà lójú títì bó jẹ́ gba àgùntàn ló bá wà ń bẹ gbogbo wọn máa dàlé ni mọ́tò wa lè pa bí abẹ́ 100 nínú wọn kó pa bí 50 nínú wọn kó pọ̀ kó gbọ́gọ́jẹ́ nínú wọn kó kọ́ wọn tí àgùntàn wájú yẹn tó bá fi lè ṣíwájú báyìí gbogbo wọn àgùntàn tó kù ọmọ àrọ́ tẹ̀lé ni òun lọ̀rọ̀ ní tibí yẹn o ibi tí wọ́n bá dà sí ibi tó wá ní kó lọ ló máa lọ odidi ìmáàmù ààfin tó bá yẹ kó kò ṣe pé ibi tó máa dà lọ ló máa lọ ni ìwọ àti ọmọ ìyá ẹ ọmọ bàbá ẹ wọ́n dá wàhálà alẹ́ láàrin yìí ó jẹ́ tẹ́lẹ̀ wọn tó dá wàhálà yẹn lẹ̀ láti gbàtẹ́ tó wá jẹ́ máa mú àfihàn o àṣemẹ́ǹtì wo lẹ wá rí kí ni nǹkan tẹ́ ẹ gbé ṣe táráyè lè sọ pé nǹkan tẹ́ ẹ gbé ṣe lélẹ́yìí kí ni nǹkan tẹ́ ẹ gbé ṣe táráyè lè sọ pé nǹkan tẹ́ ẹ gbé ṣe lélẹ́yìí kí ni nǹkan tẹ́ ẹ gbé ṣe táwọn Muslim community tó lè fi bẹ̀rẹ̀ fún owó ti ìmáàmù tòótọ́ tó wá ní kó má gbà fún ọmọ bàbá ẹ tí wọn náà wà gbà fún ó yẹ wá wò àpẹẹrẹ rere tí ìmáàmù Tọ́líà tó gbédè yìí odórí ipò ta ìdórí ipò òun làwọn kan ti ń sọ yìí pé kìnnì kan tó ti ń takù wọ náà ó ti mọ̀ wípé àwọn yẹn ló dá wàhálà alẹ̀ ìmáàmù Tọ́líà lọ sí Àbújá ó gbomi wá ó ṣe fún àtọ̀tá ìmáàmù o àtọ̀rẹ́ lọ́mọ máa mú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ fẹ́ múnú omi tí ìmáàmù Tọ́líà tó gbédè yìí tẹ́ ẹ jẹ́ ọ̀tá ẹ̀ tẹ́ ẹ bá wá múnú omi yẹn tẹ́ ẹ bá wá lọ túbá omi tẹ́ ẹ mú yẹn á bì yín orí ilẹ̀ tẹ́ ẹ tẹ̀ yẹn á bì yín bójú ọmọ yín ló bá múnú omi yẹn á bì yín á dá yín láàmú torí pé ẹni tẹ́ ẹ ń fìtìnà sí ẹni tẹ́ ẹ ń kó wà láti lọ́rùn ẹni tẹ́ ẹ di tẹ̀mọ́ ló lọ gbomi wá yìí o omi yẹn ni gbogbo yín fẹ́ máa mu yìí àbínú ilé ẹnìkan ló máa fẹ́ máa mu omi yẹn àbọ̀ wọ́n nu páìpù yẹn wọnú ilé wọn ṣọ́ngàn nu páìpù omi tí ìmáàmù Tọ́líà gbà wá látàbújá yìí ṣọ́ngàn nu ẹ̀wọ́nú family house wọn ni ó gbáyé kan síta ni ó yẹ ṣe síbẹ̀ ọmọ ọkọ ní mímì kì í ṣọmọ àlè nígbà tó wá gbáyé yẹn
ẹni tá ẹ sọ pé kì í ṣe ọmọ ilé yín nígbà tó ń ṣe omi yẹn jọjọ́ kan lọ́ fi ṣe àbóòrù ọjọ́ kan lọ́ fi ṣe lọ́ fi rí pipe lọ́ fi ṣe kọ̀ǹkéré lọ́ fi ṣe scaffolding lọ́ fi gbé táǹkì sókè tí ẹ wà lè sọ pé má ṣe omi síbẹ̀ yẹn o kì í ṣe ọmọ ilé wa. ẹ̀yin ará ìlú Ògbómọ̀ṣọ́ àní àwọn ará bíbá yìí lọ́kàn ń dá wàhálà alẹ̀ sí i lọ́rùn l'Ógbómọ̀ṣọ́ àwọn lọ́jẹ́ kẹ́ ẹ máa gbọ́rọ̀ tí ò yẹ kẹ́ ẹ gbọ́ ẹbí wọn léèrè wípé nínú ilé Ayílára yìí o nínú ilé Núnísà yìí o ẹni ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ inú ilé yín kí ló dé tó wá gbà yìí omi tó gbà láti federal government wà tó wá gbé síwájú tayín tẹ̀sán pé má gbé síbẹ̀ o ṣe ọmọ ilé wa ọmọ àlè ló jẹ́ o. òun mo fi sọ fún yín pé nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tí gíga yín ò bá gbọ́n ṣé kò yẹ kí kúkúrú yín kó gbọ́n ká ẹ lè mọ̀ wípé àwọn ará bíbá yìí ọkọ̀ ń kó yín sí yọ̀yọ̀ ni. ṣé ká wá sọ pé ní tó gbọ́nù yín kò pọ̀ ni ẹ ti mọ gíga tí mo sọ tí kúkúrú ò bá gbọ́n ṣé kò yẹ kí gíga kó gbọ́n tí ọ̀tọ̀nkùlú yín ò bá gbọ́n ṣé kò yẹ káwọn àwọn tó jẹ́ ìránṣẹ́ fún ṣé kò yẹ kó gbọ́n. ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ sódìdí Àbújá federal government bó tẹ̀ jẹ́ sínétọ̀ náà ló bá ṣe bó jẹ́ rẹ́pù náà ló bá ṣe àtàbújá ló ti wá ọ́fíìsì mo ṣáàṣì l'Ógbómọ̀ṣọ́. ó wá gbomi wá mo fẹ́ jẹ́ kómi ìkójẹ́ láadáa fún àwọn bàbá wa tó ti lọ ní pé látọ̀dọ̀ mi o ọmọ wọn tó bí sílẹ̀ o ọmọ wọn tó ń ṣe fìtìnà sí ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ o ọmọ wọn tó ń dìtẹ̀mọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ọmọ wọn tó mọ ẹbí tó pa wọn kò mọ̀ rí tó ń pè lọ́mú àlè ó wá gbomi yẹn wá ó wá rí omi yẹn síwájú tààlé yín ẹ sọ pé má ṣe omi yẹn síbẹ̀ o ọmọ àlè ló jẹ́ ní ìwà o. ẹ bá mi pín fún ọmọ yìí kó dé ọ̀dọ̀ ọba Ghandi kọ́ lè mọ̀ wípé àwọn pípù yìí ló ń jẹ́ kí tí wọ́n máa gbọ́ nǹkan tí ò yẹ kó gbọ́ kọ́ lè mọ̀ wípé àwọn pípù yìí ló ń jẹ́ kójú wọn kó máa rí nǹkan tí ò yẹ kó rí ó di wọn dájú wípé àwọn ará bíbá yìí wọ́n dìídì ń ba orí àpèrè ìlànà àwọn ọba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ni wọ́n dìídì sọ ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́nu ni wọ́n dìídì ṣe fìtìnà sí fún Ṣéhù Tọ́líà ni wọ́n rí nígbà tó ń gbẹ́lẹ̀ kí ló tọ̀sẹ̀ pé kó má gbẹ́lẹ̀ kì í ṣọmọ nílé wa ó ti fi wọ́n dájú wípé ọmọ ọkọ ọ̀ríjínà ọmọ akọni ọmọ ògidì ọmọ tó ṣe yangàn ilé Ayílára òun ni Ìmáàmù Tọ́líà yìí ó pùrùfù ẹ̀ kò sẹ́ni kankan tó mi lọ́wọ́ wò ṣé ẹ rí pé àti jẹ lọ ṣé ẹ rí pé àti wíìnì ṣé ẹ rí pé àti gbafẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń dìtẹ̀ mọ́ Ìmáàmù Tọ́líà Sheikh Dr. Tọ́líà Ayílára the second kọ́ lọ́wọ́ bá kó bá a lọ́ra ẹ̀mí wọn ṣé ẹ ti rí pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń dalé wọn rú Ọlọ́run á dá ilé àtọ̀nà ọ̀tọ̀dọ̀ yín náà rú lọ́ba níkà òun dalé Ayílára rú Ọlọ́run á dá ilé àtọ̀nà ẹ̀ rú Parakoyi òun dá ilé Ayílára rú Ọlọ́run á dá ilé àtọ̀nà ẹ̀ rú Jímọ̀ Kọ́lá òun dá ilé Ayílára rú Ọlọ́run á dá ilé àtọ̀nà yín rú àtàwọn tó kù láàfin tí wọ́n ń dá ilé Ayílára rú ṣé ẹ ti rí pé ọ̀ríjínà ọmọ ọkọ ilé Ayílára òun ni ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ wọ́n lọ gba omi wá láti Àbújá wọ́n gbé síwájú ilé wọn kò sẹ́ni kankan tó yọjú àwọn mọ́gàjì wọn tó ń jẹnu fòtòfòtò àwọn mọ́gàjì wọn àwọn oníjẹkújẹ àwọn mọ́gàjì wọn bàbá ọkọ bọ́ǹfìtà àwọn mọ́gàjì wọn tí wọ́n mẹ̀tọ́ tí wọ́n lè ṣe tí wọ́n ń gbé ọ̀hún jẹ ọ̀hún yẹn àbí léèrè torí pé ẹ̀yin lẹ̀ ń dẹ Ògbómọ̀ṣọ́ rú ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí tí ọba yìí kó máa gbọ́pọ̀ kú gbọ́. àbí ṣé mo lè má jọ mọ́lé kan kí n kàn lọ lọ́pọ̀ níwájú ilé yìí ó yẹ máa gbẹ́lẹ̀ ẹ fẹ́ ṣe nǹkan báyìí ń bẹ̀ ṣé kò ní mímú lómi tó bá dijọ́ kejì ọgbọ́dọ̀ gbọ́ ọ̀hún lọ́jọ́ yẹn gangan ọgbọ́dọ̀ fi ọlọ́pàá gbé mi kí ló ń wá ilẹ̀ ẹbẹ̀ yẹn fún ṣé ilẹ̀ ẹbẹ̀ yẹn jẹ́lẹ̀ bàbá ẹ̀ àbójẹ́lẹ̀ ìyá ẹ̀ àbójẹ́lẹ̀ ẹbí ẹ̀ kankan tó fi ń wá ṣé ẹ rí i pé ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin olówó ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin alágbára Ògbómọ̀ṣọ́ sínétọ̀ Ògbómọ̀ṣọ́ house representative Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé wọn pípọ̀ yìí ló ń da Ògbómọ̀ṣọ́ rú ó ti fi wọ́n gédégbé pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí wọ́n ṣe ni led by Tùbẹ́rù Lọ́bàníkà
tó ń sọ wípé òun dìídì kórìíra ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni nítorí àwọn èèyàn ẹ̀kọ́ fẹ́ jẹ́ máàmù. lọ́ba ní Kàǹpálí onílé jẹ́ ó ń bàlù yín jẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí i. àwọn ọba àwọn òjòyè láàfin wọ́n wá wà lẹ́yìn ọ̀wọ́n ọ̀bàyéjẹ́ yìí sẹ́ni ire sí èèyàn re sọmọ re yín nílùú Ògbómọ̀ṣọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á dájọ́ fún ẹ o lọ́ba níkà. alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á dájọ́ fún ẹ o Jímọ̀kọ́lá. alálẹ̀ Ògbómọ̀ṣọ́ á dájọ́ fún ẹ o Parakòyí torí pé ẹ̀yin lẹ ń fi tiná sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ ò jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó gún gẹ́gẹ́ bí orúkọ ọba yín Ògúnmọ́gẹ́gẹ́ kẹta. ọba Ghandi ẹ ronú sọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ má sọ pé Akálò ló ń sọ̀rọ̀ ẹ wò dáadáa pé tó bá jẹ́ pé Ṣéhù Tọ́lé Akin ìṣọmọlé Ayílára báwọn ló jẹ́ máa lọ gbẹ́lẹ̀ síbẹ̀ tó máa ṣe báwọn tó gbà wà látàbújá síbẹ̀ tó tẹ̀ wá sọ síìdì tí ó sẹ́ni kankan tó bí wọ́n léèrè ó púrùfù ẹ̀ Sheikh Dr. Tọ́lé Ayílára ó púrùfù ẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jó lóòótọ́ ẹ dìde lórí ọ̀rọ̀ yìí ẹ gbé àwọn ẹbí Unisa lọ sí kóòtù ẹ̀yin lẹ ń ba ìlú wa jẹ́ ẹ̀yin lẹ ń sọ ìlú wa lórúkọ gbogbo nǹkan tó yẹ kó máa pẹ̀lú wa lórí social media ẹ̀yin lẹ jẹ́ kó máa pè é ẹ sọ pé ọmọ ìkó ẹni kì í ṣe ẹbí yín ó gbẹ́lẹ̀ síbẹ̀ ó ṣe omi yẹn lórúkọ bàbá yín lórúkọ Unisa ilé Ayílára ẹ ò sọ ń gbà yẹn pé kì í ṣọmọ yín ẹ tẹ wà ń bá Ògbómọ̀ṣọ́ jẹ́ ẹ sọ pé iṣẹ́ ọlọ́lọ́mú wa ọkọ̀ tì sí lọ́rùn ìgbókò wa jẹ́ máàmù lágbára Ọlọ́run ọba ilé àtọ̀nà wo ní bàjẹ́ gbogbo ẹni tó bá fẹ́ balẹ̀ àtọ̀nà wa jẹ́ Ọlọ́run á bà tiwọn jẹ́ gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó rí bó ṣe rí lẹ́nìí Ọlọ́run á balẹ̀ àtọ̀nà yín jẹ́ kò wà ní tó títí láéláé ẹ ṣe wa ẹ ṣe bí ẹ ṣe wò wà ní àtàrà ojú tẹ fún gbogbo kò ní fọ etí tẹ fún gbogbo kò ní di ẹ bá a pín fọwọ́ yìí kó délé kó dóko èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.